àwọn case mi wà ń bẹ̀ nǹkan tí mo sọ náà ni even àwọn case mi wà ń bẹ̀ tó jẹ́ pé ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ sí yẹn nítorí yẹn bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. What the issue looks like is not the exact thing until you engage maybe one of the parties or the two of them, you engage them together or separately. Ẹlòmíì especially tó bá kó sọ́wọ́ ẹni tó mẹjọ́ rò a máa ro ẹjọ́ báyìí ò ní mọ bó ṣe máa debunk ẹjọ́ yẹn. Yeah. So, and what makes this one difficult is that the other party is no more. The other party is no more. You were not there now. Àìmọye ẹjọ́ èèyàn tẹ́lòmíì ó rò báyìí tẹ́ni tí ń rò fún dẹ̀ máa believe ẹ̀. Everything around you, all indication, every probably your facial expression, your talk, your words, your conduct ó máa proof pé òótọ́ ní tẹ́ni yẹn sọ ó dẹ̀ lè má rí bẹ́ẹ̀ rárá. You were not there now. They only tell you stories. So anything téèyàn bá fẹ́ wí because a lot of people that are saying we've not heard your voice concerning the issue mo ní issue rọ̀ wò and it's one of the things I told my students as a content creator any ọ̀rọ̀ tó bá sọ you will be the one that will be held responsible. You will take responsibility for all your words. Tó bá lọ ń jẹ́ káwọn kan mọ̀ wá nù DM ẹ kán mọ̀ sọ pé ẹ̀dá sọ̀rọ̀ yìí ni what's your view about it. Tó bá jọ́rọ̀ tí ò wù ẹ́ dá sí má jẹ́ káwọn fáǹsì kankan tì ẹ́ láti dá sí ọ̀rọ̀ tí ò wù ẹ́ dá sí o torí tó bá lọ dá sí torí o feel pé àwọn kan sọ pé tó o ronú kó gbé ọpọlọ ẹ kalẹ̀ kó o scrutinize kó o analyze ọ̀rọ̀ by the time tó bá lọ sọ̀rọ̀ ságbọ̀n àwọn tán ní o wá sọ̀rọ̀ pa nǹkan ò ní sí bẹ́ẹ̀ mọ́ ìwọ lókù tó máa ṣe video upon video to now defend ìrárá o n tí mo mí nìyẹn o n tí mo mí ìkọ́rẹ́ o ìgbà kan o ìkòkò bàbá sásùn. The other woman, the woman involved in this case, she's dead. Ọlọ́run kó fọ̀run kẹ́. And as far as I'm concerned èmi gẹ́gẹ́ bí ẹnìkan I believe that people are still supposed to be bereaved lórí ikú woman yẹn. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan ọkàn mi ṣì wà bereaved. How can this a glorious person just die like that? And the ex-husband came to say things about her. She's no more here. Gbogbo àwọn tó ń dá sọ̀rọ̀ yẹn ẹ má dá sí mọ́. This is going to be the only first thing I'm going to say about it. And it's not for her, for the other man, for the man. It's for the everybody tó ń tẹnu bọ ọ̀rọ̀ ọlọ́rọ̀. You were not there. They only tell you stories. As a matter of fact, ẹni tó wà láàyè gan o tí rí kéèyàn rojọ́ mẹ́rí lójú ara ẹ tí wọ́n ò dẹ̀ sí in the position to defend yourself at that time tẹ́ni ẹ̀ dẹ̀ ti gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ tó dẹ̀ ti establish ẹ̀ tó dẹ̀ ti form another sin mẹ́ ẹ lọ́wọ́ tó ti I don't know how to describe this thing tó ti rope ẹ imagine tó gbé nǹkan tó dẹ̀ gbé lẹ́lòmíì lọ́wọ́ ọwọ́ ẹni yẹn ló wà ẹni tó gbé nǹkan fún dẹ̀ ló ń pariwo pé ẹ wá wò ó ti jí nǹkan gbé ó ti jí nǹkan gbé òun ló dẹ̀ gbé nǹkan yẹn báwo làwọn èèyàn ṣe fẹ́ mọ̀ pé wọ́n lọ gbé tó gbé lẹ́ni yìí lọ́wọ́ bẹ́ẹ̀ ọwọ́ ẹni iná ti rí nǹkan yẹn ọwọ́ ẹ̀ náà ti rí ẹni tó bá rí nǹkan lọ́wọ́ ẹ̀ náà máa accuse and no be the person stole that thing. So ẹni yẹn ó ti create a scenario to make that person look like the bad person ní irú sin tí mo describe yẹn and that is how bọ́rọ̀ ilé ayé ṣe rí nìyẹn. If you did not see the other party you cannot conclude here. Even àwọn session tá máa ń ṣe yẹn there was a case that was brought to me. I have to refer that man to my coach tó ní counseling school tí mo lọ mo refer sí woman yẹn though the woman is not even in the country. The same issue náà ni because singular section ló ṣòro ṣe jù. You won't know maybe the person is lying. But tó bá yẹ session pé èèyàn méjì wà ń bẹ̀ if this one is parọ́ the other one will say no nǹkan tó ṣẹlẹ̀ kọ́ nìyẹn àbí òótọ́ ohun tó ṣẹlẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ó ní reason o. Ìyá kan náà accuse online yìí pópẹ́ nìkan lórúkọ kan. Ìgbà tọ́rọ̀ yẹn fọ́n pomọ́yọ̀ she came to come and tell us the reason why she uttered that statement. Pé ṣé bọ́rọ̀ yìí là ń sọ a wà lórí three conference call 3-way call ní lágbájá kan sọ báyìí ló jẹ́ kémi náà pẹ̀lú èdè yẹn jáde kì í ṣe pé mo dédé pè lórúkọ yẹn ó níye wíìkì tí yẹn tún fi go viral pé ó pè lágbájá ní gbá ó pè ní kòkò bàbá sásùn. You were not there ọ̀ sí bẹ́ẹ̀
and this is a woman tó jẹ́ pé she's a career woman, she's blessed. Ta ni ò mọ̀ pé irú àwọn tán bá rí bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń sábà ní challenges ọkọ àfẹnutọ́lọ́run bá bùn lórí ọ̀fẹ́. Wọ́n wá ló ṣe ó mọ̀ ó ṣe ó kúrú ó ga, ẹni tó ti lọ sí ń bẹ̀, ẹni tí ò rí rí tí ò mọ̀ rí gan sìn ó lè lóun pàdé ẹ̀rí òun ṣe gbárí òun ṣàwórí. There was a video I did sometimes ago that I talked just little about myself. A lot of people came to my DM and said ẹnìkan tiẹ̀ ní òun ti rò náà pé bóyá ó possible kì í jẹ́ pé irú èèyàn yẹn ni mí. But a lot of people sọ pé ẹ lè mọ adúrú irọ́ àwọn èèyàn tí fídíò yín yìí já. Mo ní ìkan tí ẹlẹ́nìkan wà lọ́fíìsì òun kò lè mọ́ sọ̀rọ̀ mi ní gbogbo ìgbà, kò lè mọ́ ṣe kò lè mọ́ mọ̀. Ó send picture ẹni yẹn sí mi, mo ní mi ò rí rí láyé. Ó nígbà tó ń gbé fídíò mi yẹn lọ fún pé see what this woman is saying about herself. Ó lójú ẹ̀ kéré, ojú tí ojú ẹ̀ tínrín pé so you don't even know this woman. Ó ti ẹ̀ mọ̀ yá irí rárá. See what she's saying about herself. Ó látijọ́ yẹn lẹ́nu yẹn ló ti panu mọ́. People will parọ́ mọ́ ẹ láì mọ̀ ẹ rí, láì rí ẹ rí, láì bẹ ẹjọ́ sọ̀rọ̀ rí. Wọ́n sì form opinion about you, wọ́n sì gbé kalẹ̀, wọ́n sì mọ spread ẹ̀ kiri. Ẹni tí ń bẹ láàyè o, how much more ẹni ẹlẹ́ni tó ti wà of blessed memory tó ti kú. Ẹ wá ní ọkọ ẹ̀ grant interview, ọkọ ẹ̀ wíbáyìí. That's why I said that man's story is not adding up. Story yẹn ò hard up. Ẹ má interview má yẹn mọ́. Let us have respect for the dead. Ẹ jẹ́ ká ní respect fún ẹni tó ti kú. Torí kò sí bá ṣe rojọ́ tó woman yẹn ó ti wà nípò òótọ́ ju gbogbo wa lọ. Ipò tó wà sìn ipò tó mọ́ ju everybody lọ ni. Ipò tó ló wà. Ó bá dẹ̀ fi ipò lẹ́jọ́ bá rò ṣókù kan bá láàyè rojọ́ ni. Ẹni tó bá fẹ́ bá rojọ́ yóò lọ bá ní níbi tó wà yẹn. Ẹ lè jọ ní confrontation. You don't have respect for the dead. Everybody go and stay somewhere. Ẹni tó wà láàyè gan irú àwa ayé ẹmọ ẹni tí ò rí mi rí tàbí tó ṣe pọ́n ló jẹ̀bi mi gan yóò ti rojọ́ èèyàn lẹ́yìn. Òmùgọ̀ nìkan náà máa rojọ́ fún lẹ́yìn tó dẹ̀ máa gbàgbọ́ tó máa bìlífù láì evidence láì proof. And bossy the person involved is dead. That's what makes it that's what makes it terrible. Ẹni yẹn ò sí mọ́, ẹni tí ò bá sọ̀rọ̀ rí sìn gan ó lè lé ṣe lòun fẹ́ rí, ṣe lòun ṣe lòun kúrú tó ń ga ìgbà kan àwo kan kò rí rí nínú ìrìn àjò ayé o, òun ló jẹ̀bi rẹ̀ nígbà yẹn o. You don't have respect for the dead. Everybody should go and find somewhere to sit. Lórí ọ̀rọ̀ àǹtí omijé ẹ lọ jókòó kí Ọlọ́run kí ó tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ kí àwa náà kí Ọlọ́run kó jẹ́ kọjọ́ kó ṣe kíni kó jìnnà síra. Ẹni tó bá lẹ́jọ́ rò kó panu mọ́ tó bá di the resurrection of the saints tó bá di ọjọ́ ìgbédìde àwọn àyànfẹ́ ẹ máa sọ. Béèyàn náà bá ń ṣe nǹkan tó yẹ pé èèyàn ń ṣe gbogbo àwọn nǹkan yìí kò dọ́jọ́ kò dóṣù. Kò dọ́jọ́ kò dóṣù. Àtúnṣe téèyàn bá lè ṣe kéèyàn ṣe. Because why? Tomorrow is pregnant. We don't know what can happen. Ó dẹ̀ ṣe jẹ́ ní ẹ̀sọ́ ẹ mọ́ bí èmi léèrè pé kí ni mo rí sí mọ́ mi rí nǹkan kan sí. Nǹkan tí mo rí sí ni wípé the other party is dead and there is no how we can say anything about the issue because ẹni tí ò kú gan ẹlòmíì bá sọ̀rọ̀ yín báyìí. Somebody was telling me something. Ó lẹ́nìkan lọ́fíìsì òun máa ń sọ̀rọ̀ nípa mi. Mo kàn ń rẹ́rìn ni nígbà tí ń sọ àwọn ọ̀rọ̀ yẹn. Ó nígbà tí mo wá ṣe fídíò kan tí mo ṣe tí mo fi reply ẹnìkan lórí ọ̀rọ̀ kọ́pà. Tó ọ̀rọ̀ kọ́pà tá a sọ tẹ́nìkan wá fèsì tí mo wá ń reply tí mo wá sọ some little things about myself. Ó láti gbà yẹn lójú ti máa ń ti ẹni yẹn ní ọ̀rọ̀ ẹ̀ ti já lẹ́ni tí n ò rí rí tí n ò mọ̀ rí tó sì ti hun rọ́jọ́ lọ and some people believed him. Ó láti gbà yẹn lọ́rọ̀ ẹ̀ òtítí tí nítumọ̀ létí òun. Mo lé mi ò mọ̀ mo ní n ò rí rí honestly and ẹ wá wo rí ẹ̀yìn àwọn èèyàn tí ó ti rojú èèyàn lẹ́yìn téèyàn ń bẹ láàyè o. How much more ẹni tí ò sí mọ́ and you are comfortable describing her anyhow. It is not acceptable even if she is at fault. You know when she was here ni mo ti sọ fún wa pé gbogbo àwa tá a wà ń bí yanyan ó ti ju gbogbo wa lọ ó ti wà nípò òótọ́ tó jù wá lọ. Ọlọ́run nìkan ni 100% tí ò sì kì í ṣe mistake. Even if she made mistakes àwa náà èèyàn náà kò sẹ́ni tí kì í ṣàṣìṣe.
nígbà tó wà láàyè tó yẹ kẹ́ ti péjọra yín jókòó nìyẹn kẹ́ ti settle rẹ̀. But you didn't do that due to probably your own personal logistic. Ẹ ṣe yẹn ń gbà yẹn. Ẹlẹ́lọ Oríyọmí, ẹlọ́dọ̀ George Funmi and Co Limited. Push it further. Ẹ ti lè rí ṣe ń bẹ̀ yẹn. Please let us have respect for the dead. Bó dẹ̀ ṣe rí nìyẹn, gbogbo ẹjọ́ yẹn àwa ò kó jẹ, àlá rárá àkó yẹn jẹ. Thank you.